Yorùbá ní àgbà tó rò fọ́ ìkà ọmọ rẹ̀ náà ó jẹ níbẹ̀. Àgbà tó rò fọ́ ìkà ọmọ rẹ̀ náà yóò jẹ níbẹ̀. Ṣoore kó o mọ́ ṣìkà nítorí pé ìkà koníkà ohun rere abẹ́ni rere lọ. Àgbà tó rò fọ́ ìkà ọmọ rẹ̀ ó jẹ níbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe rere nítorí pé ohun a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà bó pẹ́ bóyá. Ẹ sì rántí bákéwì kan ti sọ ńjọ́ òní, ó ní ohun a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà bó pẹ́ bóyá. Kọ́mọ aráyé ó dáríjì ni kò pé òun ó gbàgbé àṣìṣe ẹni. Ìgbà tó bá yẹ ká jàǹfààní ńlá ọmọ aráyé lé wọn yẹ̀wé ìtàn wò. Òdodo ọ̀rọ̀ lákéwì náà sọ. Nítorí náà pẹ̀lú àyọlò ewì a ó rí wípé ó ṣe pàtàkì láti máa ṣe rere nígbà gbogbo. Bó ti wù kó ìgbà ó lọ tó, ìtàn wà ńlẹ̀. Gbogbo tá a sì ń ṣe lójoojúmọ́ ayé wa ìtàn là ń kọ, ó sì pẹ́ ó yá ni yóò padà wá bá wa dandan ni. Nítorí náà ẹ jẹ́ ká gbìyànjú ká rí pà ń ṣe rere nígbà gbogbo. Àgbà tó rò fọ́ ìkà ọmọ rẹ̀ náà ó jẹ níbẹ̀. Tá a bá sì wò ó, ìwọ aṣebi, wo ohun táwọn ọmọ rẹ̀ ń là kọjá lónìí, wo tó ń ṣẹlẹ̀ sí ìwọ gan fúnra rẹ láì tí ì kú. Bẹ́ẹ̀ ni lójú ayé rẹ gbogbo ohun tó o kó jọ ní sì ń parun. Gbogbo ẹ̀ náà kọ́ lọ́wọ́ ayé o. Gbogbo ẹ̀ náà kọ́ la ọ̀tá ìdílé. Bó lè jẹ́ nítorí àyọrísí ìwà rẹ, ó lè jẹ́ nítorí ó lè jẹ́ ẹ̀san ìwà tó o ti hù sẹ́yìn ni ló padà wá bá ọ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ o. Gbìyànjú kó o ṣe rere nígbà gbogbo yóò sì dára fún ọ. Akẹni Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Àbíóyè. Ǹjẹ́ tí ìgbà míì tá tún fi pàdé ńkọ́? Ẹ̀yin ò ní kú o, èmi náà ò ní kú. Ire o. Please subscribe.